ìwọ ló pè mí Olúwarun. Mo pe wọn ti pè mí Ṣọlá, ó kì í pè mí fún àjẹ́. Èmi náà rèé àtóbi jù rere fún mi o bàbá o. Àsìkò ti tó, sọ pé èmi ló kàn. Ẹgbẹ́ owó tèmi wá èmi ló kàn. Ẹgbẹ́ kọ́ńtrátì mi wá èmi ló kàn. Ẹgbẹ́ ọmọ mi wá èmi ló kàn. Èmi lórí ire kan sọ́bẹ̀. Èmi là ṣíyọrí kan. Èmi là lùyọ́ kan. Ilé tuntun, mọ́tò tuntun, connection tuntun èmi ló kàn. Ìlú òyìnbó èmi ló kàn. Green card èmi ló kàn. Citizenship èmi ló kàn. Visa ìlú òyìnbó èmi ló kàn. Kí ló fẹ́ máa sọ sí? Sọ pé èmi ló kàn, ẹgbẹ́ wá. Gbé ká mi mọ́lé. Ẹgbẹ́ rẹ̀ mi lé mi lọ́wọ́. Èmi àti ẹ lónìí a máa gba phone call ayọ̀. A máa gba email ayọ̀. A máa gba text message ayọ̀. Àsìkò ayọ̀ mi ó ti dé. Kò sí èṣù tó lè dá dúró. Kò sí ẹ̀jẹ̀ èmèrè lẹ́bọ lókù tó lè dá dúró. Ilẹ̀kùn ayọ̀ mi ó ṣí o. Ojúmọ́ ayọ̀ mi mọ́. Oṣù ayọ̀ mi dé. Ọlọ́run ayọ̀ ló sọ wípé àsìkò ayọ̀ mi ó ti dé o. Orin Dáfídì 102:13. Ó ní wọ́n ó sì dìde, ó ṣàánú fún Síónì. Torí ìgbà tí ṣojú rere sí àkókò náà dé, sọ pé àkókò mi ti dé. Àkókò mi ti dé, àkókò ayọ̀ mi ti dé. Kò sẹ́ni tó lè dá dúró. Àsìkò ti tó. Kọ́wọ́ ọlá rẹ̀ hàn lára mi Olúwa. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Àsìkò ti tó. Kọ́wọ́ ọlá rẹ̀ hàn lára mi. Gbogbo ayé gbọ́dọ̀ rí ni. Káráyé lè mọ̀ wípé Ọlọ́run òtítọ́ ni mò ń sìn Olúwa. Káwọn tí kò gbàgbọ́ ti pàṣẹ mi Olúwa lógo. Àsìkò ti tó. Kọ́wọ́ ọlá rẹ̀ hàn lára mi. Jẹ́ kára alé mi kan bá mi gbé Jésù yìí ga Olúwa. Kí gbogbo ènìyàn kí mi kú oríire. Ṣe tèmi là á ṣe pé Olúwa. Ṣe tèmi là á ṣe ìfáyé mi polongo agbára rẹ àti ìwà láyé rẹ. Kí wọ́n mọ̀ pé Ọlọ́run ń bẹ láyé síbẹ̀. Kára ilé mi bá mi gbé Jésù yìí ga. Ṣé wọn náà sọ̀rọ̀? Kí gbogbo ènìyàn kí mi kú oríire o. Àsìkò ayọ̀ tèmi àti ẹ ló dé yìí. Kò sí séṣù tó lè dá dúró. Bẹ́ẹ̀ ni. Òun yẹn sọ pé bàbá bá mi ṣe tèmi. Bàbá mo dé o, mo wá gbáre tèmi. Gbàdúrà fún mi o. Má jẹ́ kí n lọ sólófo. Láti mo ṣìnà ìwọ ló fọ̀nà mi. Bàbá gbọ́ àdúrà mi o. Àsìkò mi ti dé, sọ bẹ́ẹ̀. Ìgbà mi ti dé. Ìgbà mi ti dé o. Mo wá gbáre tèmi. Tẹ́wọ́ ẹ̀. Mo tẹ́wọ́ ayọ̀ mo gbáre o. Tẹ́wọ́ nígbàgbọ́. Mo tẹ́wọ́ ayọ̀ mo gbáre. Ire owó, ire ọmọ àlàáfíà mo gbà lónìí. Sọ pé mo gbà lónìí. Mo tẹ́wọ́ ayọ̀ mo gbà bùkún. Mo tẹ́wọ́ ayọ̀ mo gbáre. Gbáregbáre kò ní gbáre mọ́ mi lọ́wọ́. 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 Èmi gbọ́ gbáregbáre ire wo ló ń fẹ́? Èmi gbọ́ gbáregbáre má rí tèmi gbà o. Èmi gbọ́ gbáregbáre àní mo rí ire owó gbà. Ire ọmọ àlàáfíà ẹ̀mí gígùn mo rí gbà lọ́wọ́ Olúwa máa sọ bẹ́ẹ̀. Èmi gbọ́ gbáregbáre. Jésù kó ní dàsílẹ̀ mú he. Ó kówó dàsílẹ̀ mú he. Ó kó ọmọ dàsílẹ̀ mú he. Ó kó àlàáfíà sílẹ̀ mú he. Ẹ̀mí gígùn ìwòsàn láì lò. Àṣeyọrí àlùyọ ìgbéga lọ́nà gbogbo mo he. Lórúkọ Jésù mo re. Ire tèmi wérewére ni ó ṣe. Kíákíá ni ó ṣe. Ire ayé mi wérewére ni ó ṣe. Kíákíá ni ó ṣe bàbá. Wérewére ni ó ṣe. Kíákíá ni ó ṣe bàbá. Wérewére ni ó ṣe. Kíákíá ni ó ṣe. Kíákíá lọ́lọ́run máa dáhùn sọ̀rọ̀ èmi àti ẹ̀. Gbogbo èrè tá a ti ń béèrè fún láti ọjọ́ pípẹ́, láti ọdún pípẹ́, lónìí ó tẹ̀ èmi àti ẹ lọ́wọ́. Gbogbo agbára tó ń dènà ẹ̀, àrá ọ̀run pa wọ́n dànù lórúkọ Jésù. Àmín.